Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì YouTube yìí, ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tí a bá ti ní àǹfààní láti máa múra àwọn review bí eléyìí wá, ẹ máa rí ẹ̀dẹ̀ máa rí bó ṣe ń lọ. Ẹ káàbọ̀, ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe ń ṣe. Kí a mú wá fún yín lọ́jọ́ tí ò ní bí kò ṣe sinimá àgbéléwò tí a mọ̀ sí Forbidden ní title ẹ o. Ẹ máa rí tẹ̀, ẹ máa rí wò, ẹ máa rí bó ṣe ń lọ lórí Yorùbá Premium. Ẹ sáré lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀ Yorùbá Premium, ẹ tẹ̀ síbẹ̀ abẹ́ Yorùbá Premium, ẹ tẹ̀ Forbidden síbẹ̀. Àwọn àgbàgbà òṣèré ló kópa nínú sinimá yìí. Ajéyẹmí wà níbẹ̀, Brother Jacob, Jùmọ̀kẹ́ Ọ̀dẹ́tọ́lá, Odunlade Ademola Mide Martins àtọkọ rẹ̀ o. Gbogbo wọn pátá ni wọ́n wà nínú sinimá tí a mọ̀ sí Forbidden. Wọ́n ní tá a bá ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká máa là ó, kọ́lọ́run máa fún wa lọ́mọ ni kó má fún wa ní ó mọ̀. A rí i pé àwọn ọmọ tí Kúrá bí nínú fíìmù yìí, kò sí nǹkan táwọn ọmọ yìí fi yàtọ̀ sí kíni tán fi yàtọ̀ sí ó mọ̀. Àwọn èyí sọmọ tó jẹ́ pé ọkùnrin wọn gbogbo obìnrin jíjẹ ni, kò sóbìnrin torí tí ò ní fẹ́ gùn lórí. Obìnrin náà ń kọ́ gbogbo ọkùnrin tó bá ti rí kò gbọdọ̀ kọjá ẹ̀ àfi kó wó wọn láta títí kan ra ọ̀rẹ́ bàbá ẹ̀ tó ní gán tọmọ sì ń gbèrò bí ó sì fẹ́ rún. Dókítà Odunlade Ademola gan náà, àwọn náà gbẹ̀yìn, àwọn náà jẹ́ tiwọn ń bẹ̀. Àti kí ló fi lè fa irú wàhálà yìí gan sọ́rùn bàbá yìí. Gbogbo abiyamọ ayé pátápátá lẹ́ jèrè ọmọ yín o. Gbogbo yín tẹ́ láǹfààní láti máa gbọ́ àti láti máa wo fọ́nrán yìí, ẹ ó jèrè ọmọ yín, ẹ fi rèé jẹ̀kọ́. Bí bá dẹ̀ jọmọ náà lẹ́yìn náà, òbí wa yóò jèrè wa o. Ẹ wò ó lórí ìkànnì Yorùbá Premium lẹ́tí máa rí wò Forbidden, ẹ ṣáà tẹ̀ síbẹ̀. Tó bá wá jẹ́ pé àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin náà darapọ̀ mọ́ wa lórí fíìmù yẹn, jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ bá wa subscribe, ẹ tẹ̀ notification bell sórí YouTube yìí so that gbogbo ìgbà tá a bá ti mú fíìmù bí eléyìí wá máa láǹfààní láti wò. Ẹ jẹ́ jọ pàdé lórí part 2 sinimá yìí Forbidden. Kí ló fẹ́ ṣẹlẹ̀ gan, sí ẹ̀ṣẹ̀ ni àbí Kúrá tiẹ̀ ló lo Latin nínú sinimá yìí ni? Ẹ wo, ẹjá pàdé ńbẹ̀ ká wo bó ṣe fẹ́ jẹ́. Ẹ ṣé púpọ̀.